Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Safe, not me. Hello guys. Since I've been meeting people, I think the image is the most sweetest soul ever. On my wedding day, okay, I will book my flight ahead of time. I trust you. I know. Today, you sọ pé àwọn fún àwọn làwọn máa pè ẹ̀yin warriors. Ipe Ogun State máa mọ̀ pé no be say, no be ṣeré, but put it in your mind is next year. But you make sure be announcing the date by herself. No be say, no be ṣeré. I don't want to tell you, I don't want to fi gbogbo ẹnu sọ what you make sure plan. Hey! Èmi gan ẹ̀rù bà mí pé ẹ gbà mí yèyé mẹ́sọ̀ kí ló dé. Èmi gan mo ní yèyé mẹ́sọ̀ you dey carry me go, they go where I don't know, carry me they go. Yèyé mẹ́sọ̀ is carry me they go where I don't know. Yèyé mẹ́sọ̀ is carry me they go where I don't know. Yèyé mẹ́sọ̀ said Z Ogun State, because I'm from Ogun State ni mí. Ogun State we know warriors are mounted. This one no be ariwo call the music empty bar no man party. This one no be say Tatulele. Who send me mistake? Sorry for what? Ele ò kì í ṣe pé until we be shouting pé ṣé ẹ rí wa ni. Ṣé ẹ rí wa. Ṣé àwọn pé ọ̀dọ̀ ni kẹfẹ́ ṣe nǹkan kẹ́ ṣe máa pariwo pé ṣé ẹ tí rí wa. Ṣé ẹ rí wa. Aláwa là ń ṣe nǹkan ẹ rí wa. Na that celebration will do the talking. No be say we go dey say ṣé ẹ rí wa. Ṣé ẹ rí wa. But till then we are coming to rejoice with you Z. Ẹ ṣe jàre ẹ má fọ̀. Bí ṣe pábọ̀ bẹ ṣe kún. Ọ̀dọ̀ yìí mẹ́ṣẹ̀ lè máa ti gbọ́. But ẹ lọ follow Lizzy Anjorin too. Lizzy Anjorin too. So Zeemama will be the first blogger. The first blogger doing I will not talk. Don't let me talk. But come on, paro. Yèyé mẹ́sọ̀ is carrying us where we don't know. But Sarah Zansi, I will be there. Lágbára Ọlọ́run. Ẹ má worry. Yèyé mẹ́sọ̀ ló máa announce date fún ara wọn. Once she announce the date, we move. So that àwọn tó bá fẹ́ ra ticket, you buy your ticket. Àwọn tó bá fẹ́ ra ticket, we buy ticket. Bá ṣe máa ṣe nìyẹn. Ẹ̀yin tẹ́ ti follow Lizzy Anjorin tó ẹjọ́ bá lọ follow wọn o. Ibẹ̀ ló máa ti máa ṣe show. No be social media wedding. God forbid. Kí ló ta bẹ́ ṣe social media wedding? Àwọn ìṣe ọmọdé mọ̀ náà. A máa ti bímọ 5. 5 children is down already. We just want to seal it and collect our certificate and do registry we are doing. Agbedegbe, nothing happened to our page. We just hide the page. Only nǹkan tá à ń ṣe lórí ẹ̀ ni. So Lizzy Anjorin tún yẹn make sure they kí ń lò tààràtààrà la ṣe ní kẹ́ lọ lò. Ibẹ̀ ló máa ti máa ṣe show. Ibẹ̀ ló máa ti máa ṣe show. We are not doing social media wedding no. Our own wedding is our own wedding.
is real wedding, not social media wedding. Although media houses will be there. According to Mother of the Day, but we will not talk too much. But it's not social media wedding. It will be documentation wedding, documentary wedding. So that in future, one the first blogger, the blogger in Yoruba that she wedding. And you ought to trust my sister. She's an event planner, you know. Trust you even sure. And that my wedding, it has never happened in Ogun State before. Because you're in Ogun State, you make sure it's making it happen. Ever been below where they gbajúmọ̀. Ipe títí ò bá bàjẹ́. Báwo ni make sure she fẹ́ rí Z pé Z is a good girl. Someone say Auto Bola is now in Nigeria. Wọ́n káàbọ̀ o, àwa náà ti láti dé. Ẹni tó lọ ló máa dé. Kẹ́dẹ̀ wá wo yèé mẹ́sẹ̀ dẹ̀ plan wedding gbépo sí 2 years ago. Ó rí gbépo sí ògbélé ọkọ. So ti yín. So àwọn wo ló máa ṣe chief bridesmaid. Gbogbo yín má sọ yàn lẹ́ o. Ẹ̀yin chief bridesmaid. Mo ti jẹ́rìí gbogbo wa. Gbogbo ẹni tí fẹ́ ṣe chief bridesmaid. Ẹ má pàtẹ ọyàn. Mo ti jẹ́rìí yèyé mẹ́sọ̀. Aṣọ tá bá dẹ̀ mú. Mo ti jẹ́rìí àwọn ìyá yẹn. Báláyé fẹ́ rí role model wa sí ẹ̀rí role model wa. She no dey expose herself. She no be olóṣó. Gbogbo ẹjẹ́ bá wà kì í ṣe wedding títí wọ̀ kì í ṣe wedding tó máa padà máa rèétí pé gbogbo àwọn tó kún bẹ̀. Olóṣó of Nigeria Limited. Wèrè gbajúmọ̀. Tó máa fi padà wá sílé ayé táyà tó wá bá wà fún ẹ. You can never meet someone like Lizzy Anjorin again in your life. Ó ti bọ́ sọ pé pọ̀. Wèrè gbajúmọ̀ is missing. Wèrè gbajúmọ̀ wá di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́. Ó wá dákun tán jẹmọ̀jẹmọ̀. Ó wá ń di aláàmù tí ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri. Mà ṣe o. Ìwàlẹ́wà will be chief bridesmaid. Kẹ́sà ti fine. Style yín dẹ̀ máa fine. Style aṣọ yín ó máa fine. I will buy clothes. Style tẹ́ máa rán fine. I will do ọmọ ìyàwó. Èwo ló tún jẹ́ ọmọ ìyàwó? Our wedding is not breast showing wedding. Yé mẹ́sọ̀ ò ní allow. I will do chief bridesmaid. Kí ló ń jẹ́ chief bridesmaid? Ẹ má wọ̀rí gbé pósí àmọ́ stream wa live. Pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìdára lórí comment section yìí. Mo mọ̀ pé èyí mẹ́sàn-án lè sọ pé àwọn fẹ́ forgive gbé pósí kẹ́ aláwọ̀. Wà láì gbé pósí ti jẹ́ tọ́lọ́dọ̀ yìí. Gbé pósí tí ẹ ti ta. Ẹ mọ̀ pé èmi àtọkọ mi a ti ṣe introduction àti engagement àìtí ṣe registry. So yèé mẹ́sàn-án ti sọ registry tá a máa ti lọ ṣe fún wa. Hey! If you guys know what yèé mẹ́sàn-án is planning on that net for my wedding, ẹ mọ̀ pé that wedding is no wedding you guys can miss. But she will be announcing it by herself. Kò yẹ kí n sọ fún yín. But I just want to let you know how sweetest yèé mẹ́sàn-án is with all the things she have been faced. Lọ́wọ́ àwọn èèyàn, she's still showing me love. I will do amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyàwó. Kí ló ń jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyàwó? Kí ni ìtumọ̀ yẹn?
Kí ni ìtumọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyàwó? Gbogbo yín, everybody, èmi máa invite àwọn fans mi. Yeye sure said she will be the one inviting the warriors, not me. So she know who she wanted to invite. Don't worry. Don't worry. We will do the invitation, the IV, everything will be out. We will tell you guys. Stay tuned. You guys should prepare. If you are buying your ticket, I trust you. Mama, pé make sure you pay kí gbogbo yín má tán ni. Balógun. Àjọkẹ́, ẹ ǹlẹ́ o. Ẹ fọkàn balẹ̀. First blogger, first V-blogger on this social media that is doing, me, I'm not doing controversial wedding, no. I'm doing sweetest ever wedding. I'm not doing controversial wedding. Please don't let your good. I am our good me only, because he make sure he's in charge. Good me only, Ngba ta pe ara tó ń ra góòlù. So he make sure he's in charge. Don't worry. I will help you to pick money. Ire wa mi rí Àdùkẹ́. Ìyẹn ti show pé ire wa mi rí. Olè olójú kòkòrò fẹ́ wá kówó jẹ. Gbogbo èèyàn ń sọ̀rọ̀ aṣọ, wọ́n sọ̀rọ̀ góòlù. Owó ni ire wa mi rí yìí ń wá kiri. Ẹ wò ẹ fojú sí ire wa mi rí lára. Owó ló fẹ́ wá kó o. Don't worry. Invitation card. Our wedding is strictly invitation only. Strictly invitation only. Need pé torí pé à ń wérò. Ká máa pe wúrẹ́ àgùntàn. Ká wá sọ wedding wa di content creation wedding. Èèyàn la fẹ́, àwọn èèyàn tó lálùbáríkà tó yẹ pé ẹsẹ̀ àlùbáríkà ni ẹsẹ̀ ilé yẹn. Ká ní gbé pósí ò ṣe orí burúkú ni. Kò bá ti wà nílé ọkọ báyìí. How much per yard? Ẹ máa ọ̀dọ̀ yẹn mẹ́sàn-án láti máa máṣọ. Àwọn ló máa supply wa láṣọ àti gèlè. Ọ̀dọ̀ wọn láti máa máṣọ. But yẹn mẹ́sàn-án will be the one announcing it herself. Èmi mo fẹ́ ṣèyàwó, but èmi dẹ̀ kọ́ ni mo tún fẹ́ ṣèyàwó. Mother of the day, she's the one. Mother of the day. Mother of the day. Florida is flower of the day. Baby flower. Bẹ́ẹ̀ lè máa ń pa àwọn ọmọ yẹn. Baby girl of the day. Ṣé ti yé yín sìn? So, I know Florida is beautiful. The wedding will be very beautiful. Okay? So, tẹ́ bá ti wá ń jọ yẹn, ẹ̀yin tẹ́ fẹ́ wá ṣàdúrà, ẹ ní láti ṣàdúrà pé a máa bímọ sí o, tó dé mi ò bímọ mọ́ o. Kẹ́ lè mọ prayer point ẹ máa kó dání o. Okay, I will be helping you to greet all your family and friends. Okay, ẹ̀yin máa kúnlẹ̀ kiri láì ṣe yẹ. Ẹ máa kúnlẹ̀ kiri ṣóṣòṣò. Láì ṣe yẹ. Kẹ́ máa kúnlẹ̀ kiri. So, our wedding is not controversial wedding and it's not content creation wedding. It's strictly for our Alalubarika people. And Yeye Mesho knows our warriors shall she bring. Ewo ló kọ hùn. Basira Makinde George. Please, what is the meaning of Differentiate your home. Bó bá ṣe wù ní kẹ́ ṣe tí mo ní wedding tèmi ò kì í ṣe content creation wedding. Pé máa wá sí wedding máa create content. Okay? You won't come see your commander with your lovely warriors and invitation card. Má worry. Gbogbo ẹ tẹ́ fẹ́ gba invitation card. I will do balloons big girl. Kí ló ń jẹ́ balloon big girl? Call ara show for event. Kí ló dé dé? Tẹ́lẹ̀ mọ̀ pé godmother ń lo góòlù bọ̀. Ṣé fẹ́ kó wá? Ojú láwọn lásán lọ́wọ́ máa kàn fi wo góòlù ọrùn godmother. Mother of the day. Tá máa fi ojú gbé lọ. Yeye Mesho is my sister and she's my godmother. Ẹ jẹ́ n fàjà fún yín. Yeye Mesho is my sister and godmother. You can call her Godmother Z. She's my sister and she's my godmother. I'm a goddaughter.
a máa wá ganu ẹ ganu wá ẹ má fọ mi ní fún yín déètì ẹ mẹ́jọ ló máa break déètì fún ara yín ẹ lọ pípí ẹ lẹ́ o ta ló rẹ́rìn òtítọ́ lójú why are you laughing? Ara will be in charge of catering service. Agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ẹ̀yin náà lè máa ṣe eré kéṣẹ́ẹ̀tì fún nígbà tá a bá pe ara tó bá bẹ̀rẹ̀ sí ní rá àwọn kéèkì mọ́ra tó ń rá kéèkì mọ́ra ṣé kò ti di nǹkan míì? Mo pe lọ́la kò fura ṣe me will be in charge of drinks. Ó dàbẹ́ yín láìkọ́ tí ń tiẹ̀ ìfẹ́ wa mọ tí ń tẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wà in charge mo ti mọ̀ nǹkan tẹ́ láì. You help me to carry my gown up and down. Ẹ ṣe ẹ má gbé mi ọ̀tá ẹ jẹ́ kí n wẹ́n tó fẹ́ máa kó gown mi sókè. Ẹ̀mí ọ̀gá pẹ̀lú bèbí tẹ́lò yìí mo mọ̀ pé ìfẹ́ fi style gbé mi ṣubú ni ẹ fẹ́ jẹ́ ń ṣubú ọlọ́run jìn lọ. Òtítọ́ lójú sẹ́ àwọn afọ́jú gbé góòlù. Àwọn afọ́jú gbé góòlù rárá o ẹ má jẹ́ invite ara kára má bá wà rá gbogbo góòlù gbàyẹn lè má gbọ́ pé ó rá. Agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ said I will be babaláwo of the day. Rárá Agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ń ṣe babaláwo ẹ̀yin ẹ kàn lè wá kéwì ni ẹ kàn lè wá kéwì. Ọlọ́run má jẹ́ kí gbàgbé àpò ṣàkà sí ilé lọ́jọ́ yẹn. Yorùbá ni mi ṣe ẹ̀yin fẹ́ wá jí owó tó bá ná fún ìyàwó ni ó lè lẹ́yìn ní láì ṣe àrà ṣe fẹ́ wá rá àwọn owó mi sọ́wọ́ ni. Ó mà wá ga o ẹ má wá wedding mi wá ṣe content o gbẹ́lẹ́ máa ṣe content pé ẹ̀ ń kó díríǹkì wedding tèmi ò kì í ṣe content creation wedding o tí àwọn kan ń lọ sí content wedding tó lọ ń sọ pé àwọn kó drink àwọn ń kówó tó tún ṣe content nọ́ọ̀sẹ̀sà yìí ẹ fẹ́ mọ̀ pé ó fẹ́ ṣe content ẹ jókòó lé yín. Gbépo sí you are not invited ta ló máa invite gbépo sí ọlọ́run ò ní jẹ́ àwọn tó ń support gan wọn invite ẹ̀ sí wedding wọ́n mọ̀ pé lẹ́sẹ̀ òṣì méjì ni ẹni tí gbogbo ara ẹ̀ ti di pa kẹ́yìn invite irú gbépo sí ìyàwó yẹn ò ní lọ́wọ́ ọ̀rẹ́ lẹ́yìn kò sí ilé tí gbépo sí tẹsẹ̀ wọ̀ báyìí tí lè yàn ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹsẹ̀ méjèèjì dojú délẹ̀ ni ẹlẹ́sẹ̀ dojú délẹ̀ lẹ́sẹ̀ méjèèjì gbépo sí adéṣẹ́mi ṣe and back to ṣe káàbọ̀ ta ló gbọ́dọ̀ lọ tẹ́lẹ̀ I will be helping you to collect money. Princess Adédìgbà ó lè níwọ̀n àwọn fẹ́ wá jí owó ìyàwó ni ẹni bá jí owó ìyàwó ayélujára màmá wà ń bẹ̀ ń jọ yẹn ẹ mọ̀ pé oníṣẹ̀ṣe lè mí o ayélujára wà ń bẹ̀ o. Mo pe lọ́lá kò fúnra say don't forget to forward my ṣẹ̀bí ẹ má worry ẹ jẹ́ kí èyí mẹ́sọ̀ announce date tí èyí mẹ́sọ̀ bá ti announce date àwọn ló máa announce date ẹnu godmother mi lẹ ti máa gbọ́ date ẹ má fọ̀ èmi tó bá ti announce date then aṣọ ẹbí máa tẹ̀lé kí gbogbo yín máa ra aṣọ ẹbí sílẹ̀ strictly for invitation only because àwọn bouncer àtàwọn bodyguard lọ́wọ́ máa ju àwọn èèyàn àfẹ́ ewúrẹ́ àfẹ́ àgùntàn is sophisticated wedding for sophisticated people wedding àwọn sophisticated yàtọ̀ sí àwọn content creator. Please tell everyone that I am the one and only who will be picking money. Ìwàlẹ́wà àti princess kan tó náà fẹ́ máa kó owó mi ọlọ́mọ nọ́mbà lè yìí tó bá di jọ́ yẹn báyìí bóyá kí n sọ pé kẹ́ máa gbọ̀n lọ́wọ́ ni òkú tí ẹ̀ yé mi kẹ́kẹ́ ó yẹ jẹ́ kó máa gbọ̀n lọ́wọ́ tí warriors blog ní gbogbo ayé gbogbo ayé ní everybody gbọ́dọ̀ wà. I will bring Akpeshaka for your wedding. Ẹ máa súnkì ìjọ yẹn. Agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ said Olójúdú will be in charge of monitor the ṣìgìdì. No, àwọn ṣìgìdì ò ní wá sí wedding ẹ má fọ̀. Àwọn ṣìgìdì ò ní wá a kàn lè mo ń bọ̀ mo wà lórí show. Ẹ ló máa mo máa lórí program mo wà lórí program mà. Yeah. Ṣé ó ń yé yín bẹ́ẹ̀ yẹn? Ẹ má rí àwọn ṣìgìdì ò wá àwọn ṣìgìdì ò ní wá àwọn ṣìgìdì ò ní wá a máa ti ṣe ètùtù tó yẹ ká ṣe fáwọn yẹn so that ẹni tó bá bá aburú wá báyìí orí ló máa fọkú. Èmi wá ìdí ancestor tèmi those are the people that are there for me who go hide their ancestor.
So tó lẹ́ni tó bá ti ru aburú wá báyìí àwọn ṣìgìdì ló máa bá mi fọ́ orí ẹ̀ pa. Big Pussy joy is falling apart, so we don't want to see ugly mutete like Ọlọ́run nìjẹ́ tírú Big Pussy yẹn tó bá ṣàránjú rò ń wedding mi àbí ẹ̀ ó kàn lọ fi style kí mi congratulation pẹ̀rẹ́ àrà ló máa sán pa kó má kí wa àìsí inú ẹgbẹ́ aláṣọ dúdú lòun funfun làwa olójúdú will be scared the uninvited lójúdú báwo ojú ayé ẹ̀ ló máa ti ṣe lójúdú ń wáìnì ni ok ẹni yẹn náà máa ń gbádùn ṣó ìmọ̀ àti mẹ́ṣọ́ báwọn wà ní Dubai ẹ kéré oko délé àmọ́ gbórí wọlé ẹ gbórí wọlé o ẹ gbórí wọlé o ẹ wo wedding tèmi ó máa ń múre wá o ẹni tí ò bá lọ́kọ ń jọ yẹn ẹ múra dáadáa wá ẹ máa rí ọkọ gidi tó máa kẹ́yìn tó máa gẹ̀yìn ẹ ṣáà rí èyí mẹ́ṣọ́ rí bí ọkọ wọn ṣe ń kẹ́ wọn ọkọ mi náà dẹ̀ ń kẹ́ mi níwọ̀n bàtà agbára ẹ̀ ká o so tẹ bá múra dáadáa wá ṣùgbọ́n tá bá lọ sọ ọrú wedding sí màmá tá lọ sọ di content creation tí ọyàn kan ń ṣòfò lọ́tún ọyàn ń ṣòfò lósì àwọn ọkùnrin gidi ò ní toast yìí wọ́n ní kó kú pin èyí táyà lìyà. Achamegun is mounting that she bought Yeye Mesho page down that you are the next. Olórí burúkú ni o. Kò sí kankan tó ṣe page Yeye Mesho o. She's lying o. I swear to God, she has nothing to do with the page o. Àwa la ṣe page. Olórí burúkú la Achamegun yìí. Ó ti máa ń gba glory mọ́. Olórí burúkú ni Achamegun yìí o. Ṣé mo lè fi page Yeye Mesho wọ̀nyí? I'm coming. Orí fóònù eléyìí ni mo lè ti rí o. Mo ń bọ̀. Ibi mo ti lè rí péjì yìí mo ń bọ̀. Fóònù tí mo fi ń ṣe ṣó. Ìbílẹ̀ máa ti rí. Ẹ jẹ́ n try láti login sórí second page mi. Hold on. Máa fi page yẹn wọ̀nyí pé àwa la lè rí. Àwa tá jẹ́ admin. Olóṣì ní gbé pósí ẹ má dá lóhùn. Bí ó ti lọ search wọn kò rí wọn ló ṣe ń dán ẹnu. Ẹ má dá gbé pósí lóhùn. Let me show you. Kí bá mọ̀ pé ó ń parọ́. Ń bọ̀. Look at it. Sorry. Look at Yeye Mesho page. Can you see the page now? Ṣebẹ́ṣẹ́ Adamu. Ẹ ti rí page wọn. Ṣé ti rí? This is Facebook. Look at it. Can you see the page? Ṣé ti rí? Àwa la hide ẹ̀. À ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni ẹ má dá lóhùn. Mo kàn fi wọ̀nyí ni sí ìṣẹ́ sọ pé ó lọ ń dẹnu. Page wọn lélẹ̀. Òun rèé àwa admin la lè rí. Can you see search? Can you see it? So we hide it. We are doing something there. Ẹ má dá lóhùn. Ṣé ti yín? Don't answer. If you are not admin, you cannot see the page. If you are not Lizzy Anjorin's admin, you cannot see the page. So, ó ń parọ́. Òun lè fi máa mọ̀ pé gẹ̀yẹn ayé ẹ̀ ti bàjẹ́. You can't see what? Sherry Aberi. Can you see it? Irọ́ ló ń pa ẹ má dá lóhùn o. She don't know what she's talking about o. Can you see the page or no? Can you see it? Ṣé n fi wọ̀nyí?
ẹ má dá gbé pósí lóhùn o. Abẹ́ẹ̀rí ń bọ̀ ó yá ẹ̀rí. Look at the page. Can you see? See? You can see? Can you see the page? 78,000 followers. Don't mind that. Our idea because we are doing something. That is why we are here to debunk their lies. Okay? We are here to debunk their lies. Tá bá ṣe bẹ́ẹ̀ yẹn, ìgbà míì wà lé pé ẹ máa kàn mọ́mọ́ da àwọn ọ̀tá yín sádánwò. Ẹ máa da àwọn ọ̀tá yín, ẹ máa dà wọ́n sádánwò. Gbépo sí àlóhùn òun ló dùn predict jù. Ṣé rí gbépo sí? Gbépo sí òun ló dùn predict jù. Ipe ẹ fẹ́ predict èèyàn láyé gbépo sí ni. Bí mo ṣe wà yìí, mo lè mọ̀mọ́ ṣe kankan sí page mi sìn kí n hide ẹ̀ máa sọ pé who flag my page gbépo sí máa bọ́ta á lòun lòun flag ẹ̀. Ṣé n bá bọ́ta ṣe ń gbọ́? Kí n bọ́ta ń sìn kí n hide kan lára àwọn page mi àbí méjì. Kí ni gbépo sí máa bọ́ta? Gbépo sí gọ̀gàn brain ẹ̀ flexible ó gọ̀gàn. Ṣé rí page èyí mẹ́sọ̀ tí wọ́n bring down gbà yẹn náà tó claim pé òun ni láti fi gba glory pé òun mọ̀ ọ́ ṣe kí ló tí ò bring ìtọ̀dọ̀ mi down. Irọ́ ló ń pa. She is the most useless human being tí mo ti rí láyé mi. Wípé ẹni tó gọ̀ láyé mi ò dẹ̀ mọ̀ kéèyàn ga bẹ́ẹ̀ yẹn kéèyàn gùn bẹ́ẹ̀ yẹn kó má níyè. Òun ló bá ń gbọ́ agùn má níyè gbépo sí ni. Ó dùn mú bàjẹ́, ó dùn predict. We hide the page because we are doing something on the page. Now, I know Gbeposi that she will come and lie. Gbeposi, I know she will come and lie. Bóyá sọ náà nìyẹn o, ìgbà tí page yẹn mẹ́sọ̀ delete, well at Tony, you are the next. I have more than 5 pages. Kílé tí o mú kankan wálẹ̀. Ó lọ ṣe lórí burúkú tó yẹ pé nígbà táwọn haters flag page yẹn gbà kò rí kankan ṣe sí. Ló fẹ́ mú page yẹn wálẹ̀. Ó kéré sẹ́ni tó mú page mi wálẹ̀ Gbeposi. Orí ẹ̀ burú. Ẹni kó máa bọ̀ kó wá mú wálẹ̀. Ẹni tó gọ̀ tó ń san ẹ́. Ó gọ̀ náà tí ò bá gọ̀ kò ní máa claim wípé òun lòun gbé page yẹn wálẹ̀. Whereas ẹni tó ní page ló hide ẹ̀. It's only admin that can have access to that page. If you are not admin, you can't have access to Yeye Mesho's page. You will not see it. If you are not admin, you cannot have access to Yeye Mesho's page. You will not see it. It's only us that can see it. We the admin. So, because we are still doing what we are doing on the page, that is why it was hiding. Okay, you guys should follow Lizzy Anjorin too. Ibẹ̀ ló tún máa ṣe show. Gbeposi ó wá jàpòrò. Ipe òun flag page Yeye Mesho. Gbeposi ó ti ta ẹ̀rù lẹ́fí máa mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wá sọ nípa Yeye Mesho irọ́ ló kún bẹ́ẹ̀. Òun lè má fi mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí Gbeposi wá ń sọ lórí ọ̀rọ̀ Yeye Mesho irọ́ ló kún bẹ́ẹ̀. Irọ́ burúkú àrágbára mu irọ́ òfò irọ́ ìyà. Nonsense are ingredient. Nonsense are ingredient. Gbeposi.